a bá ní owó pọ̀ eégún ní òun ẹ̀yà rẹ̀ tó lọ mọ́ ìgbà tí òun tó wá sáré ẹ̀rí òun ti ta ìta yóò di sáyé ọ̀gá ọ̀gá tó ní ilé mọ̀ ẹ̀rú ẹ̀rú ara wa jẹ́ kí kẹ́tì mo ṣe sọ fún àwọn pé àdúgbò ìṣọ̀lá lọ rí pé ọpẹ́lọpẹ́ ogun Ìbàdàn gbogbo ọba alẹ́ Yorùbá ni ọba ti di ẹ̀mà bẹ́ẹ̀ ni ìtàn ti ṣe rí ìbá sọ pé lọ́pẹ́ òkú gbọ́dọ̀ olóògùn kẹrin lójú ogun ọ̀wọ́ kẹrin lójú ìjà àwọn akíkanjú ilẹ̀ Yorùbá nù tí kì bá sọ pé lọ́pẹ́ wọn kò lè sí ní àwọn ọmọ pẹ̀lú Yorùbá máa ń lò ìdí tó fi jẹ́ pé àwọn agbára yẹn wà wọ́n dẹ̀ ń lò bó ti jẹ́ sí irú níṣẹ́ tẹ́lẹ̀ bá rí ibi ìdánẹ̀dánẹ̀ ní ó lè sọ pé apáta lórí gbogbo yẹn mọ́ sá àbìsí lórí gbogbo yẹn mọ́ bì sẹ́yìn tí eṣinṣin bá pàdé ní ẹṣin àṣìfì dídànù wọ́n bá wá kọ̀tán náà ọ̀sá aṣọ wọn lójú tó gbogbo wa máa kú lọ bẹ́rẹ́bẹ́ wọ́n bá wá kọ̀tán náà ọ̀sá aṣọ wọn lápanu gbogbo wa máa panu tó gbogbo àwọn nǹkan yẹn ló wà nínú ohun ìbílẹ̀ Yorùbá tí ó sì ní àwọn ohun tí wọ́n lè pèsè tí ó sì fi jẹ́ gbogbo nǹkan ó wà nínú agbára oògùn kan wà tán pè ní ọ̀gẹ́gẹ́rẹ́ tóbìnrin bá bímọ tán tí bí ọmọ ti bọ́ sílẹ̀ tọmọ náà ti bọ́ sílẹ̀ ní ìtàn náà kan wà yóò wá lẹ̀ mọ́ ara ọmọ àti ìfun ìyá nínú ikùn tí ẹni tí ò bá kọ́ ẹ̀kọ́ nípa ìgbẹ̀bí Yorùbá kò lè mọ̀ ní pé kì í ṣe dáná lásán òun kàn gé yóò kàn fi bíléèdì gé ni tó má ti lè gé báyìí tí kinní yẹn dáná yẹn padà sínú ọkàn obìnrin yẹn ó bíléèdì yóò sọ ẹ̀jẹ̀ yẹn inú vein yẹn ni ẹ̀jẹ̀ rìn so ó kọ́ tí a ń pè ní ọ̀gẹ́gẹ́rẹ́ wọ́n dẹ̀ ń pe ohun rẹ̀ ní wípé kó máa bọ̀ bí wọ́n ṣe ń pe ibi ọmọ náà lè pe òun náà gbogbo nǹkan ló létí gẹ́gẹ́ bí àṣà Yorùbá gbogbo nǹkan ló lọ́wọ́ gbogbo nǹkan ló ní gbogbo téèyàn ní láti lè fi bá wọn sọ̀rọ̀ oògùn kan wà tó ń pè ní oògùn dọ́dún fólówó tó nìkan bá jẹ gbèsè níìsín tí ò bá rówó san tó sì ní kí gbogbo á lọ bá gíso fún yẹn sọ̀rọ̀ ìṣòro lásán o yóò ní tí ó ṣe sí o obì yẹn ó so àsopọ̀ wọ́wọ́ lẹ̀ lọ́dún yẹn ni ó lọ tọdún méjì mẹ́ta kọ́ mọ́sọ̀ kankan mọ́ o ṣùgbọ́n yóò ṣàbò àṣírí nǹkan yẹn agbára ń bẹ tó wà tó bá fẹ́ mọ bágbára ṣe ń bẹ sí wọ́n bá fẹ́ sọdún eégún ní Ògbómọ̀ṣọ́ lọ wòran wọ́n bá fẹ́ sọdún eégún ní Mọdákẹ́kẹ́ lọ wòran wọ́n bá fẹ́ sọdún eégún ní Òkè Igbó lọ wòran lásìkò tí Ìbàdàn jẹ́ Ìbàdàn tàbí jẹ́ bẹ́ẹ̀ nísìnyí bá àmọ́ gbogbo agbára mi aláàrin gbọ́ ti mú fún Olóṣogbo nígbà tó wà láyé gbogbo àwọn nǹkan yìí ń bẹ bí àtijọ́ àwa ni a ṣe àtijọ́ láfi ní pé kí gbogbo wa náà máa ṣe àkọsílẹ̀ kábàámọ̀ ìgbà táwọn òyìnbó dé tá a máa ń jagun wọn á lè ṣe ẹlòmíì nítàbà níbọn tí ó wà bá a níkùn tí wọn bá sì tètè fi nǹkan dínkù yẹn tátẹ́kùn bá rọ sí wàhálà dé àwọn Yorùbá wà wá ẹ̀kọ́ kólòbó wọ́n wàá fi dí ojú ibi tí ìbọn yẹn ti wà wọ́n á fi aṣọ wé ẹ̀kọ́ kólòbó yẹn ni wọ́n máa fa ọta àbọn yẹn jáde tó bá ti wá fà jáde ọta yóò ti jáde síbẹ̀ ẹ̀kọ́ kólòbó nígbà táwọn òyìnbó dé ìyẹn sọ ibi plastic church instead káfẹ́kọ̀ọ́ sí ìyàlẹ̀ plastics mọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí àwọn òyìnbó kọ́ lọ́dọ̀ wa ó pọ̀ ju nǹkan tí àwa rí lọ́dọ̀ tí wọ́n lọ ṣùgbọ́n bá bá ti kó lọ dọ̀hùn wọ́n refine rẹ̀ wọ́n á sọ di tí wọ́n ní. Dàímọ̀ Muhammadu Raji ẹ ṣe o.